ẹ̀yọ́nú owó agbòòjọ́, oṣólẹ̀ agbòòjọ́, iṣẹ́ àṣírí bíbò agbòòjọ́ òun rèé. Ṣé rí àwọn nǹkan kan mẹ́ tó jẹ́ pé ọgbọgbọ́n làwọn bàbá wa fi ṣètò ayé. Wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n mọ̀ jẹun, wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n mọ̀ ṣe nǹkan. Wẹ́rẹ́wẹ́rẹ́ ní gbogbo ètò wọn torí pé wọ́n ti mọ bí wọ́n ṣe ṣètò ayé tí ò fi ní wọn lára. Tẹ́ bá rí níjọ́ àná, àwọn bàbá wa ò ní lẹ́ àwọn lọ gbàdúrà ká lọ máa lo oṣù mẹ́ta kan lórí òkè láti gbé èèyàn fẹ́ gba pásítọ̀. Ara àwọn iṣẹ́ ìyọnu náà bàbá wa máa ń lónìí. Wọ́n lọ wá bombomu onígaga mẹ́ta tó so ọmọ mẹ́ta sẹ́rí. Igi èso bombomu tó so ọmọ mẹ́ta. Òun ni máa fi ṣiṣẹ́ àṣírí bò agbòòjọ́ yìí. Òun ló ṣiṣẹ́ àṣírí bò ìyọnu agbòòjọ́ yìí. Òun ló ṣiṣẹ́ àṣírí bò oṣólẹ̀ agbòòjọ́ yìí. Èèyàn nílò lọ́jọ́ òun tó bá tètè ló láàárọ̀ báyìí. Ìgbà tí ó bá fi dalẹ́ tí ó bá fi dàárọ̀ ọjọ́ kejì ó gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Á lọ wá ẹyin òróró kan tó mọ́ dáadáa sẹ́rí. Ó ní báwọn bàbá wa ṣe máa wo ẹyin òróró ní. Tẹ́ bá mú ẹyin òróró lọ́wọ́ tẹ́ bá wò báyìí ẹ wò bá lọ́mọ nú bí ọlọ́mọ nú. Tó bá jẹ́ tuntun àbí ọ̀jẹ́ tuntun tẹ́ bá wò báyìí ẹ mọ̀. Ẹ rí pé ọmọ ẹ rí pé adìẹ ṣẹ̀ṣẹ̀ yé lánàá ni. Tàtàdí ẹyí lánàá òkú kìíní yóò sì tún wúlò fáyé o. Ẹja lò fáyé. Àwa orógbó àti atare nǹkan mẹ́ta tá à ń lò ní. Ọwá ní títò. Àwa bíléèdì. Ṣé ti rí báyìí? Àwa bíléèdì. A sọ atare sínú ọ̀kan. A sọ atare sínú ọ̀kan. Ẹ rí pé ó ti gbé mi. A ó wá àlà ìkejì náà. A sọ orógbó sí. Ògúnmọ̀ ti dé. Ògúnmọ̀ ti dé. A ó la ìkẹta. A fẹ̀yìn ìbílẹ̀ sí. Ó ṣeéṣe tá a bá gbé kaná kó dún kẹgbọ́ kó dún kó bígbà tí wọ́n yìnbọn kìí ṣe nǹkan kan lọ́fà ẹyin tó ń bẹ ń bẹ ni torí ẹlòmíì lè mọ̀ wípé bàbá ń gbà mo gbé kaná ó sì wá dún kó bẹ́ẹ̀ ni ó pọ́síbù bẹ́ẹ̀ dáadáa ó pọ́síbù kó dún téèyàn bá gbé kaná ó pọ́síbù kó dún bẹ́ẹ̀ ẹ rí i pé mẹ́tẹ̀ẹ̀ta ti gbé mi báyìí tó o bá sì rí onígaga mẹ́ta náà ẹlẹ́yọ ẹyọ lè ṣiṣẹ́ torí ẹlòmíì tó lè bí nílùú ká àrùn gaga mẹ́ta tó o bá lọ já ẹyọ kọ̀ọ̀kan nídìí kọ̀ọ̀kan ẹja ajá báyìí lórí ẹlòmíì tó lè máa béèrè pé bàbá tó ní méjì bó bá lo ẹlẹ́yọ kọ̀ọ̀kan ó ṣiṣẹ́ kásà ti fi àwọn nǹkan èròjà yìí sínú ẹ̀ kó ti wà nínú èso bombomu yìí ni torí ẹlòmíì tó máa béèrè bàbá bò láwàá ṣe ẹyin ni orógbó ni atare ni a wá kó mẹ́tẹ̀ẹ̀ta sínú sásùn a kó sínú sásùn ó ṣeéṣe kó dún nígbà tá a bá ń jó lọ́wọ́ òun lẹ́yìn ní àbá kíní yẹn dún kò sí bẹ́ẹ̀ ṣe máa jó ẹyin tí ò ní dún ìdí nu tá a fi máa ń lo ìsáàsùn tuntun bó o lo ìsáàsùn tuntun náà yóò ṣiṣẹ́ bó o sì lo ìsáàsùn tuntun yóò ṣiṣẹ́ bó o lo pọ́ọ̀tù yóò ṣiṣẹ́ torí àwa tá a wà lẹ́kọ̀ọ́ lè má rọrùn fún wa àbá wà nílùú ọba ó lè má rọrùn fún wa láti rí local pot tó bá sì jẹ́ pé pọ́ọ̀tù náà la rí títò lóyìnbó a lè lò tá a bá wá jó tán bò láṣẹ ló ṣẹ́yìn tá a bá jó tán bò láṣẹ lò tá a bá jó tán dáadáa tó jó tán á wà lọ tá a bá ti lọ tán á wá mílíìkì
tàbí ọtí tàbí omi. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn lẹ fi lè lò. Ẹ lè fomi lò, ẹ lè fi mílíìkì lò, ẹ dẹ̀ lè fomi, ẹ lè fi ọtí lò. Ọtí, omi, mílíìkì mẹ́tẹ̀ẹ̀ta lẹ fi lè lò. Ìtọ́lọ́ba ló bá wa lára mu. Ẹlòmíì lè máa ní èmi lo ọtí dandan kọ́. Kìí ṣe pé dandan ni kíyìn ó lo ọtí. Kìí sọ ọtí ní mọ́ òògùn jẹ́. Òògùn tó ń lò tó bá ti jẹ́ fúnra rẹ̀ ò nídìí àti dààmú. Kókó nìyẹn. Òògùn tó bá ń lò tó bá ti jẹ́ fúnra rẹ̀ kìí ṣe dandan kọ́ lọ́tí. Àwọn bàbá wo yìí sábà lu ọtí ń jọ̀wà náà. Wọ́n ní ẹ fomi lò, wọ́n ní ẹ fomi òrombó lò, wọ́n ní ẹ fomi orí ògì lò, wọ́n lè ní ẹ ti ẹ̀fọ́ ẹwẹ́ mu ògùn rẹ fi lò. Wọn ò ní sọ fún ọ pé bẹ́ẹ̀ bá lo ògógóró, ògùn yẹn ò ṣiṣẹ́ rárá. Àwa àsìn la fẹ́ sọtí di àlàbọ̀rùn tó dẹ̀wù mọ́ wa lọ́rùn. Dandan kọ́ lọ́tí. Gbogbo iṣẹ́ tó bá ń lò tó wá ní ọtí ni wọ́n máa fi lomi, ó rí pé yóò ṣiṣẹ́. Tó bá jó ògùn tó jẹ́ kò ní di ọtí. Wọ́n ra ọtí tó bá jẹ́ pé ọtí lọ́wọ́ máa ń lò tó mọ́ ọlá fi lò lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ̀ẹ̀kan ṣoṣo ni. Ó dáa kí èlò iṣẹ́ yìí láàárọ̀, o lè lò lọ́sàn-án, o lè lò lálẹ́. Ṣùgbọ́n àwọn tó bá fẹ́ gba ọrẹ kílẹ̀ ọjọ́ yìí ó tó ṣú tàbí mọ́júmọ́ ọjọ́ kejì, tètè jíra àwọn nǹkan yìí, o lè ṣe lálẹ́, kó gbé lẹ̀ kalẹ̀. Tó bá dé àárọ̀ ọjọ́ kejì kó jí lò. O sì lè ṣe láàárọ̀ kó lò láàárọ̀ náà, o lè ṣe lọ́sàn-án kó lò lọ́sàn-án, o lè ṣe lálẹ́ kó lò lálẹ́. Ìtọ́ bá ti rọ̀ ọ́ lọ́rùn. Ṣùgbọ́n ìgbà tí ó bá fi pé 24 hours, mi mọ̀ bá àánú ó ṣe fọhùn fún ọ o. Mi mọ̀ bí ìdààmú ò ṣe pọ̀ lára rẹ tó o. Nítorí pé irú àwọn iṣẹ́ báyìí bí ìdààmú bá ṣe pọ̀ lára èèyàn sí ni ó ṣe rìn sí. Ṣùgbọ́n tí o bá ti sí ìdààmú lára rẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run, o gbọ́dọ̀ lò láàrin 24 hours. O gbọ́dọ̀ rí nǹkan kan tí ó dùn mọ́ inú bí ó ṣe mọ ní ọmọ fún wọn tó jó gbìyànjú tó níṣẹ́ ọwọ́ lọ́wọ́. Kì í ṣe ìwọ tó ń jí tó ń sún kalẹ̀ o, tó ń retí mírèkù, kò sí mírèkù kan tí ó ṣẹlẹ̀ o. O lè fomi lò, o lè fọtí lò, o lè fẹ̀kọ́ lò. Bó fẹ́ lẹ̀kọ́ náà, o kàn fọ́ ẹ̀kọ́ kólòbó, bó ṣe ẹ̀kọ́ ní pépà yẹn náà ni kò sí tó fi lò tí ò lọ. Ó dà fomi lásán lò. O nílò kọ́ ọmọ dúpẹ́. Àǹfààní wà lórí YouTube page mi. Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited. Tẹ́lẹ̀ mọ́ bá pàdé Facebook, tẹ́lẹ̀ mọ́ bá pàdé TikTok. TikTok mi náà ni Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited. Facebook mi náà ni Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited. Ẹ like, ẹ share. Nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 6383. 080 30 45 6383. 080 30 45 6383. Àní dààmú. Ọṣẹ Edward mẹ́ta ń tà 50,000. Ọṣẹ ìtajà mẹ́ta ń tà 50,000. Ọṣẹ Atúndé mẹ́ta ń tà 50,000. Ọṣẹ Ajé wa mẹ́ta ń tà 500,000. Ìwọ tó bá wá tí ìrówó ṣe oògùn, tó ti rówó sóògùn ńlá, ìwọ náà ra ọṣẹ àwọn 50,000 tá ń tà yìí, o ní ra kọ kábàámọ̀. Àmọ́ gbà pé Ìlọrin náà ni mo wà. Anyway, tẹ́ ẹ bá ti ń bọ̀ wá, tẹ́ ẹ bá ti dé ìlú Ìlọrin, tẹ́ ẹ bá ti dé last bus stop, tẹ́ ẹ bá ti dé ìlú Ìlọrin, ẹ kàn sọ̀kalẹ̀ ní ẹ̀yìn lọ sí ilé epo Hydrolac Lágbóọba. Anyway, tẹ́ ẹ bá ti sọ̀kalẹ̀ ńlọrin ni o. Tẹ́ ẹ bá ti ní last bus stop, ẹ ṣá sọ̀kalẹ̀, ẹ gbọ́kànlẹ̀ nílé epo Hydrolac lẹ́lọ Lágbóọba. Tẹ́ ẹ bá ti dé ilé epo yẹn, ẹ wá béèrè junction Olú Guest House, Olú Guest House junction. Ẹ má gbàgbé ẹni wà tẹ́ bá ti sọ̀kalẹ̀, ẹ gbọ́kadà ẹ lè lọ sí ilé epo Lágbóọba, Hydrolac Lágbóọba. Ẹ wá ní junction Olú Guest House lẹ́ lọ. Tẹ́ bá ti dé junction Olú Guest House, ẹ rí signboard mi, Òrìṣàtọ́lá Ifágbéró Herbal Medicine Limited. Tẹ́ bá wá ti dé ibi junction yẹn, organizer kan mẹ́mẹ́, Alhaji Hassan Ọmọẹdẹ, ẹ béèrè ilé Ifágbéró ọmọ Òrìṣàtọ́lá, àpèsèṣègùn àgbáyé, ọmọ apẹ́kẹ́pẹ́kẹ́ òjò ń papá àná, àní dààmú o. Béèyàn bá ti sùn kò ní débi tí ń lọ. Téèyàn bá ti sùn kò ní jẹ́yàn láyé. Gbogbo àwọn tí ẹ rí tó jẹ́yàn tí wọ́n ṣe nǹkan dáadáa láyé wọn ò sùn ní torútorú. Ìwọ tó bá ti ń fòru sùn, tó ti ń fòru sùn, tó ti ń sùn jù, tóorùn rẹ ti ju 3-4 hours lọ, ò lè jẹ́yàn o. Bó ṣe rí nìyẹn kì í ṣeré. Bó o bá rí nǹkan kan tó ṣe máa tẹ fóònù, wọn náà máa wo tí ń ṣẹlẹ̀, máa kẹ́kọ̀ọ́ ayé online. Àní dààmú o, ọkàn wọ́n balẹ̀ o, àárí bá ti ṣe, àárọ̀ náà gbígba o, ọ̀nà ó ṣí fún wa o. Oṣù tuntun la wà yìí o, orí wa ò ní gbàbọ̀dẹ̀ lóṣù yìí o. Gbogbo ẹ̀yin fans mi, followers mi tẹ́ ń share mi all over the world. Ẹ rí nǹkan ṣe, ẹ rò owó ná, ẹ kọ́lé, ẹ rọkọ̀.
oṣù yóò ní gbàbọ̀dé fún yín o, oṣù yóò ní níyín lára o, ẹ rówó lóṣù yìí, ẹ kọ́lé mọ́lé lóṣù yìí. Àánú tẹ́ ẹ̀ ti rí gbà látọjọ́ pípẹ́ lóṣù yìí yóò ṣẹlẹ̀ sí yín o, ẹ máa lòkè ẹ máa ga ni o, àṣẹ ni o, torí pé èyí téwé ayé bá wí olè ìgbà ọ̀run gbà o, àbátalágẹ má bá dá lòòṣà òkè gbà o, ọ̀rọ̀ tá párápá bá sọ òdi ọ̀run ló ti wá. Gbogbo ẹ̀yin tí mo ṣàdúrà fún ní oṣù tuntun yìí á rówó náà o, ẹ like, ẹ share, ẹ comment, ẹ ní gbọ́ kú sí mi o, ẹ̀yin fans mi náà ní kú ẹ̀ ní ṣàìsàn o, ogun àrùká kò ní jẹ́ tiyín o. Bóyá wà ní pèníjà kan, ọ̀ ń jẹun lójú oorun pé Fágbénró ọmọ Òrìṣàtọ́lá, ọ̀ ń lálàkàlà lójú oorun pé Fágbénró ọmọ Òrìṣàtọ́lá, àbí gbogbo ìgbà ni wọ́n máa lálàá pé ibi tó ti lọ lé ìwé lọ ń padà sí pé Fágbénró ọmọ Òrìṣàtọ́lá pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àbí bóyá òṣì ni wọ́n tẹ̀ nílé tiyín o, ẹ̀yin èé soríire pé Fágbénró ọmọ Òrìṣàtọ́lá pẹ̀lú àṣẹ Ọlọ́run àárín nǹkan ṣíṣe á sì dúpẹ́ ọ̀nà wọ́n là o. Gbogbo ẹni tẹ́ wà ń lu ọba ìkéré oko délé o, gbogbo ẹni tẹ́ wà Nàìjíríà náà ẹ̀ ní dẹni àná o, ẹ like, ẹ share, ẹ comment, ire o, ire gbàngbà.